Ìmáàmù Parisi ní ojú ti pàápàá ta ló fi Ìmáàmù Parisi gan jẹmọ ta fi ọjà Ìmáàmù gan Ìmáàmù wo ni Ìmáàmù wèrè ẹni tí Ìmáàmù Parisi ń pariwo àrífẹ́rẹ́ ní bọ́ọ̀dẹ tó ọba máa bá àwọn ìyàwó ọba aláyé sùn. Fáfúlàní ìbúra mo fẹ́ kó búra fún mi mo fẹ́ kí òun náà jáde bó ṣe wà yìí síbẹ̀ kó wá búra pé tí ìwọ àti àwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá kò máa bá wọn sùn ìwọ àti wọn ọjọ́ máa jọ lásìkò. Ordinary person kò sí oríire fún ordinary person láti bóde tó kò fẹ́ mọ yàkàyàkà ètò ìgbésí ayé obìnrin tó kílẹ̀sì àfà sáfà dẹ̀lẹ̀ yìí Ìmáàmù Parisi wà ní bóde rí láyé àfi kọ́ mọ yàkàyàkà ètò ìgbésí ayé obìnrin wà máa rò pé òun lọ́ra rẹ pọ̀ mọ́ Alifulani kí Alifulani rà ń gbẹ́ ẹ. Ìmáàmù Parisi ẹ bá mi sí ààrẹ ẹjọ́ kó kẹ Ìmáàmù Parisi lára èyí ṣe é dàgbà tí ò ní ojú tì náà anábìwá mu sallallahu alaihi wasallam ó ní isa alamutestayi fásinàmọ sèǹtà ẹni tí ó bá ti lójú tì kọ́ máa ṣe tó wù kí ni pírọ́blẹ́mù Ìmáàmù Parisi pẹ̀lú Dr. Ahmadu Alifulani àfa òsèní ní kankan mi tí ó ràn án yàtọ̀ sí àfẹ́ ẹgbẹ́ rẹ̀ lórí tí ò nítumọ̀ mo ti ń rí láìfù bàbá yìí ó ti pọ̀ gan mo ti ń rí láìfù ó ti pọ̀ jù kí Alifulani gan fi ṣe Ìmáàmù Parisi Ìmáàmù Parisi ọ̀dẹ̀ ẹ lọ mójútó ètò ìgbésí ayé yìí náà kí ló dé tí ètò ìgbésí ayé títí tí ò nítumọ̀ sí àbáyé aláyé Dr. Alifulani Kùránì rẹ wá bọ́dẹ tó àbábọ́ ó yẹ káwọn ọba aláyé gbogbo tí ń jọba ẹ̀yin kábíyèsí ẹ̀yin ọba aláyé ẹ̀yin ọba alẹ́ Yorùbá kí ló kó agbára kúrò lọ́wọ́ yín gan kí ló sọ yín dọ̀lẹ ṣé Nàìjíríà tí ọ̀dà ló jẹ́ akọ̀yìn sí tó yẹ kọjú sí ni kéèyàn dẹ̀ bóde kó péré ẹ̀ láàfáà kó péré ẹ̀ ní imam kó dẹ̀ lánú gbàdà kó máa ta sí àfẹ́ ẹgbẹ́ nítorí kẹta nítorí àbòsí nítorí inúnibíni nítorí ìbínú oríire ọmọlàkejì àlejò jà àwọn nǹkan lè pa wápọ̀ but inú ọ̀rọ̀ ọmọnìyàn ti rí pé àbòsí lélẹ́yìí àti kẹta. ìdájọ́ ṣìnà ìdájọ́ ọkẹ́ tó lè pé yẹn ṣe ṣìnà mọ bí Ọlọ́run bá gẹ́ fi sí ni. bàbá Ìmáàmù Parisi kí ni pírọ́blẹ́mù yìí pẹ̀lú Alifulani gẹ́gẹ́ ẹ bóde ẹ sọ fún ayé gan kí ni tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Dr. Alifulani kí lẹ fẹ́ kí Fulani ó fún yín kí lẹ fi ó ṣe fún yín kí ló ní ìrètí ń bẹ́ẹ̀ nú ayé Dr. Alifulani tí ń jẹ́ ìbànújẹ́ fún yín. Good morning. Fásakí fún kí àbúrò mi ṣe yín. Ìmáàmù Parisi ẹrẹ ti Yorùbá o ẹnì kò ní tú àṣírí òbò kásìrí ìròpò tí èkú wàláì rọ́bùlì káàbà ẹnì kẹ́kọ̀ọ́ ò ní tú àṣírí òbò obìnrin ló láyé tẹ́ ẹ bá rẹni táyé rẹ̀ ń tòrò Ọlọ́run fobìnrin kẹ́ni tẹ́ ẹ bá rí ẹni táyé rẹ̀ ń dùn Ọlọ́run fobìnrin kẹ́ni ẹni ìyàbá dẹ̀ ń jẹ Ọlọ́run fobìnrin jẹ́ níyà ni. Ìmáàmù Parisi wà ní bóde rí láyé àfi kọ́ ọmọ yàkàyàkà ètò ìgbésí ayé obìnrin wà máa rò pé òun lọ́ra rẹ pọ̀ mọ́ Alifulani kí Alifulani rà ń gbẹ́ ẹ. kí ló dé kéèdè tó lọ gbé Quran nítorí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ó tún wá wọ̀ láì láàárọ̀ ìparí tí Ìmáàmù Parisi ń pariwo Alifulani bóde tó ọba máa bá àwọn ìyàwó ọba aláyé sùn Ìmáàmù Parisi ní ojú ti pàápàá wàláhì tàláhì súnmọ́bì láìláìláìláì ronú kẹ̀kẹ́ Ìmáàmù Parisi rẹ ní báyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sọ ẹ̀gbọ́ ṣé kẹta náà lọ́pọ̀ tó báyìí àbí inú ni bí ni àbọ̀ tẹ̀ àbí ìbínú oríire ọmọlàkejì ẹ̀dẹ̀ torí ẹnìkan torí Dr. Ahmadu Alifulani Ìmáàmù Parisi ẹ̀dẹ̀ ń fa ọgbọ́n Ọlọ́run ya
Ahmadu Al-Fulani ẹ̀dẹ̀ ń fi ẹnu gbé ẹyin nítorí Dr. Ahmadu Al-Fulani ìmáàmù Paris ẹ̀dẹ̀ ń ra yí ara yín lẹ́kùrú ní sọ́ọ̀rì láti sọ. kí la gbé kí la jù amúnijì amúni ọlọ́pàá ìwọ̀n tẹ̀pẹ̀ tọ́ba tí ì pé àwọn ọba wa láyé wa tí ì bá ṣe pé ẹ̀mí sùúrù tí rí àjò orí adé ọ̀dà bíi tìjẹta ọ àwọn olórí gẹ́gẹ́ ọ yẹ káwọn olórí tó ti ṣe méjì ọ yóò gbé mọ́mú Paris ni mọ̀ tún mọ́ olórí ni gbogbo tó ní í ṣe pẹ̀lú obìnrin àwọn ní góòdù ayé ọba tó dá obìnrin gẹ́gẹ́ ó kírètì odidi ọ́fíìsì fún wọn nínú Al-Qur'an Suratul Nisa ṣé bá fà ní ìmáàmù Paris ṣé bá fà ní ṣé bí mọ́mù ní ṣé tí Kùránì kọ́ ilẹ̀ ǹdẹ́wò yìí ṣé tí sẹ́rí akọ́ ilẹ̀ ǹdẹ́wò yìí àdéhùn wo lọ sọ bẹ́ẹ̀ Al-Qur'ani wo lọ sọ bẹ́ẹ̀ pé kẹ́nìkan bóde kọ́ máa fa ìjọmọlúàbí obìnrin ya ẹnìkan ò ní tú àṣírí òbò kásìrì ìrìnàbò èmi ọmọ tọ́jọ́ pa ìyá àti Dr. Al-Fulani pọ̀ mo ti pàdé láìfù yìí ti pẹ́ láàárọ̀ ilé mo tó bá pàdé ẹ wá tún di Quran Dr. Al-Fulani ọ̀yà wá bóde wá fi Quran búra tó ọba máa bá àwọn ọba aláyé sùn àwọn ìyàwó ọba olórí inna nisaha raya'inu ulikina lana wa kullu min stay sama raya'inu lọ́fíńdà tó lóòrùn tí ò sí lọ́fíńdà tó dùn tó lóbìnrin gbogbo ẹ̀dá tí bá ń bóde tí ń fa ìjọmọlúàbí obìnrin ya kó tó nítọ́ka sínú ayé yọ lágbára o bàbá ìmáàmù Paris ẹ lọ kí ìsara o ẹ ṣe mójútó lẹ́fù ayé yìí ẹ fi Al-Fulani lẹ̀ ọ ń bọ̀ olórí sùn olórí mélòó ló mú wálé yìí gan evidence wo ni evidence wèrè tí ń bẹ lọ́wọ́ yìí evidence olórí burúkú tí ń bẹ lọ́wọ́ yìí kí lè bá kiri jẹ ìṣòro ta nínú Islam pọ̀ àìmọye ọmọ mùsùlùmí níyà ń jẹ ẹ̀yin náà ìkópa kan nínú ìyà tí ń jẹ ọmọ mùsùlùmí àkópa kan nínú ìṣòro tí Islam ní àbí Dr. Al-Fulani ọba yẹn so sẹ́yìn òlòkó ni sókòbó ní ní ìmáàmù Paris sókò sẹ́yìn lòkó ni ṣé ẹ fẹ́ mọ̀ pé èyí tọ́lọ́ ń ṣe níbu àṣírí lẹ́yìn bóde lọ́nláìn tẹ́ fàyà kí la fẹ́ gbà níbi àbòsí ara wa kí la fẹ́ gbà níbi káfẹ́ máa bá ìjọmọlúwàbí ara wa jẹ́ ẹ̀dẹ̀ ń torí Dr. Ahmadu Al-Fulani Ọlárẹ̀wájú ẹ̀sìn rọ́ọ̀lù ọgbọ̀n ọlọ́run ìmáàmù Paris sáàmì pé kò sóbìnrin kankan tó máa rí life ibi tẹ́tẹ́ tó wá mẹ́sàn àwọn olórí wọ́n bàkátí wọ́n fari hunaka wakọ̀dì ada anẹ́fìráhì kúlà nẹ́sìsì kọ̀rìdọ́dì fọ́ọ̀lá àwọn ìlú òmùwánà ọ̀nà ọ̀tà sálàkátì fúhádì mùkásì fíìmù fúhádì. ìmáàmù Paris síríọ̀sì o wàláì ìmáàmù Paris ẹ̀yin náà wọ́n ọkọ̀ tẹ̀ ń jẹ́ sọ yẹ kí wọ́n bá a já lọ́wọ́ ìmáàmù àwa ń bá a já lọ́wọ́ ìmáàmù tí à ń bá òkú ẹlẹ́dẹ̀ níwájú yìí òkú ńbẹ́tẹ́ àtúwábọ̀ òkú ńbẹ́tẹ́ ẹran níwájú yìí kó dídí ìmáàmù ọdẹ bóde ẹ wá ń dẹ́ra dáwò ní social media ẹ̀ ń dé òsì wò ní social media ẹ̀ ń dé ìyá ẹ̀pẹ̀rẹ̀ wò ní social media kí ẹ̀dẹ́ gbé Kùránì lọ́wọ́ nítorí pé ẹ fẹ́ sọ̀rọ̀ fasad ọdún ní ìmáàmù wa sọ tí ọ̀dà dóge nítorí ipá ń bínú oríire ọmọlàkejì yìí ẹ ti gbàgbé ọ̀rọ̀ tó ń sẹ́lá Muhammad sọ ni sallallahu alaihi wasallam ṣe bá àjọ kí àjọ mọ́
ànábì ní àlẹ́ àásìdù láyàsúdù gbogbo ẹlẹ́gẹ̀ gbogbo ẹni tí bá ń pẹ̀gàn ọmọlàkejì ẹni tí ń ṣe kẹtọ ọmọlàkejì ànábì ló ń tọ́ òun ní soríire kí ni ìṣòro yín ṣé ẹ fẹ́ kí èpè tí Muhammad ṣe ọ̀sẹ̀lẹ̀ nú ayé yín ni. Dr. Ahmed Al-Fulani bẹ́yàn fẹ́ bẹ́yàn kọ̀ ó ṣàánú èèyàn inú ètò rẹ̀ inú Ramadana ó fún yẹn ní nǹkan ó fún yẹn sẹ̀mó ẹ̀rí yẹn wí inú prógámù rẹ̀ ó rìn yẹn Canada tí ń pe àwọn èèyàn inú prógámù rẹ̀ ó ń kọ́ ilé bá mi tí ò ní inú prógámù rẹ̀ ó ń bá yẹn ṣẹ́wọ́ skul ìkankanú gbogbo ètò yóò jáde ẹ̀yin ò rí dáadáa kankan tí Dr. Al-Fulani ṣe rí láyé àti ká gbé Kùránì lọ́wọ́ kẹ́ máa àgbàdẹ ti dé gbogbo ohun àgbẹ̀ ẹ̀yin ti funfun sílẹ̀ yìí lẹ́nu jábọ̀ wájú Ọlọ́run mi ní fáìsì o wàláì mi ní fáìsì wọ́n mú pọ̀ lèmi wọ́n mú pọ̀ tani oníkọ̀rọ̀ tí ọ̀dá nu gbogbo yín gẹ̀ ọ̀kì ìpẹ́nu gbogbo wa tani oníkọ̀rọ̀ tí ọ̀dá Ìmáàmù Parísì ẹ̀yin abóde wọn fi gbèsè ayé yìí búra kẹ́lẹ́ ìdóyàwó yàwó rí Ìmáàmù Parísì abóde wọn fi gbogbo tẹ́ jẹ̀mú ayé yìí búra kẹ́lẹ́ ìbáyàwó yàwó sùn kẹ́lẹ́ lálẹ́ kí ló dé gẹ̀ kí ló dé gbogbo program ọ̀dọ̀ àwa mùsùlùmí ló máa wà kí ló dé gbogbo òṣòro Islam ọ̀dọ̀ àwa àfáàní ó wà àwọn kẹ́lẹ́ ní abóde tẹ́lẹ̀ ọmọ bá kìrìsìtẹ́nì ṣe àwọn kìrìsìtẹ́nì lèmi sì ń jèrè wọn jù wọ́n dẹ̀ màmí mùsùlùmí wọn ò dẹ̀ ní wá di pásítọ̀ wọn ò ní máa bọ̀ ṣọ́ọ̀ṣì Ìmáàmù Paris ẹ̀ lójú tí o wà láyà ojú tí ó tì yóò sí ẹ̀ ń gbé irúgbọ̀n funfun kiri pẹ̀lú ọjọ́ orí yìí wọ́n dẹ̀ tún pè ní mọ́ọ̀mù ọ̀rọ̀ rí ọ̀wà jáde lẹ́nu yí rárá àfọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu ọmọ ọdún mẹ́wàá ọwọ́ ń jáde lẹ́nu arúgbó ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ tún máa gbé báyìí bí àǹkèrè ẹ máa gbé báyìí ẹ jókòó ṣe prógámù rí ṣe pẹ̀lú ọjọ́ orí náà ẹ̀jẹ̀ yóò ti sílẹ̀ I'm sorry to you fool wallahi ẹ lọ change ìrẹ́gbẹ̀tẹ̀ ń wí ẹ̀yin náà lọ ka kọ́mẹ́ǹtì obìnrin wo lẹ́rù pé ó ṣàdúrà fún ẹni obìnrin bá ń ṣépè fún ayé rí olè lẹ́rù ẹ jẹ́ ìṣàṣírí fún yín lónìí àṣẹ tí ń bẹ lára obìnrin ó ju tàwọn ọkùnrin lọ mísí fún mi lọ́lá àbúrò ní sẹ́yìn àwọn olórí rere ẹ ní dààmú ẹ ní kẹ́ntì ọ̀dánú ayé ẹ kí ni kú wòde jẹta ẹ̀yin sì ní grandma mísí fún mi lọ́lá yẹ grandma why you no greet me ẹnì kẹ́kọ̀ọ́ ní máa tú àṣírí obìnrin wà láìka àṣírí rí owó kò sí ẹ̀dá náà nítorí ọjẹ́ ọba àjẹ pásítọ̀ kò jẹ́ pásítọ̀ àgbà ọba àjẹ àfa kò jẹ́ àfa àgbà táṣírí obìnrin bá ti ń tọ́wọ́ ẹ̀ tú àṣírí rí olébò àṣírí olébò kí ni wàhálà tẹ́ bá ní mùsùlùmí láti láàrin ara yín tí ọba ṣe yẹjú kó kẹ́lùkọ́ máa ṣègbésí ayé rẹ ẹ méje kí n tẹ̀yìn mo fi ọba tó lẹ̀ ní mi búra kò sí irúfẹ́ tí mo lè ní sí yẹn tí n bá ti rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó yákàyákà ìwọ̀ àti ẹ̀tọ́ obìnrin màá rí jẹ́ ti ẹnu ayé mi ni Ìmáàmù Paris you are a useless man you are a useless man you are a useless man mo wí uncountable times ordinary person kò sí oríire fún ordinary person láti bóde kókò fẹ́ mọ yàkàyàkà ètò ìgbésí ayé obìnrin tọ́kílẹ̀sì àfà sáfà àdẹ̀lẹ̀yìn wọ́n tó pé ta ló fi Ìmáàmù Paris gẹ̀ jẹ̀mọ́ ta fi ọ́ jẹ̀mọ́mù gẹ̀ ìmáàmù wo ni ìmáàmù wèrè tí ọmọ tọ́tọ́